lágbára o. Ọ̀rọ̀ ńlá ó gbẹnu tán. Yorùbá sọ̀rọ̀ wọ́n pòwe wọn ní pánsá ò fura pánsá já, àjà ò fura àjà jìn. Bónílé ò bá fura ṣe lolè máa kó o. Ṣé olè wá ti kó gbajúgbajà akọrin ẹ̀mí tí àwọn ènìyàn ń pè ní Omijé Ojú Mi, ìyẹn Bùnmi Akínàánú. Ó lágbára o, àfi kí ọba Ọlọ́run kó gbà á nínú èyí tó wà kó yọrí sí rere, kọ́lọ́run má jẹ́ kó bá àìsàn yìí lọ. Àṣé àìsàn tó ń ṣe Omijé Ojú Mi lẹ́nujọ́ mẹ́ta yìí àṣó ti wáyé tipẹ́ o, kò kí ń ṣe nǹkan tí ó ṣẹ̀ṣẹ̀ mọ̀, nítorí pé ẹnujọ́ mẹ́ta yìí la rí fọ́nrán kan tí àwọn èèyàn fi sójú òpó Facebook níbi tí ilé ìsìn kan tí Omijé Ojú Mi lọ láti lọ gba àdúrà lórí nǹkan tó ń dojúkọ lọ́wọ́. Ẹsẹ̀ mà lOmijé Ojú Mi gbé dání ló di wípé kò lè rìn dáadáa. Àwọn ilé ìjọsìn yìí ló fi sórí fọ́nrán Facebook wọn ní ìgbà tí wọ́n ń ṣe deliverance tí wọ́n ń ṣe fún, kó tó di pé gbogbo àwọn èèyàn wá mọ̀ wípé àfi kọ́lọ́run kó dìde ìjà ó gba Omijé Ojú Mi ní ọwọ́ àwọn tó ń bá fínra. Bẹ́ẹ̀ náà ni arábìnrin kan dìde lórí ẹ̀yà ayélujára náà ni tó ní pé kí Omijé Ojú Mi fi sí Késárì fún Késárì, wípé tí Omijé Ojú Mi ò bá fi ti Késárì sí Késárì, késekése lórí, kàsàkàsà ṣì ń bọ̀, bàbá késekése. Èyí tó wá ṣe wá ń kàyéfì jù ní wípé lẹ́nujọ́ mẹ́ta yìí làwọn kan lọ sí orí Facebook tí wọ́n sì gbé oríṣiríṣi jáde níbẹ̀. Wọ́n jẹ́ ká mọ̀ wípé ní ọdún 2021 ni ènìyàn kan ti lọ sínú Facebook Omijé Ojú Mi tó lọ bá sọ̀rọ̀ bíi tọmọtìyá, bíi tẹ̀gbọ́n-tàbúrò. Ẹni yìí kí Omijé Ojú Mi dáadáa, ó sọ fún wípé olólùfẹ́ ẹ̀ lòun jẹ́, ṣùgbọ́n òun ò mọ bóun ṣe lè bá sọ̀rọ̀ yìí, wípé òun mọ̀ wípé ọmọ ìyá ọmọ bàbá làwọn jẹ́ nínú ti Ọlọ́run, torí pé ọmọ ẹ̀mí jọ ni àwọn méjèèjì jẹ́. Ó ní kí Omijé Ojú Mi múra gan gidi gan ni, ó ní torí pé òun rí ìṣípayá tó ní agbára nípa Omijé Ojú Mi. Ó ní wípé nínú ìṣípayá yìí lòun ti rí ọ̀pọ̀ èrò tí wọ́n tò jọ, tí ohùn kan dẹ̀ jáde wípé tó bá táyé wá kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Tó bá táyé wá yìí lòun gbọ́, tí òun wò dáadáa pé kí ló lè ṣẹlẹ̀. Ó ní ṣùgbọ́n òun gbàdúrà kíkankíkan, òun dẹ̀ wá ọ̀nà wípé kó òun bá Omijé Ojú Mi sọ̀rọ̀, tó bá ní ìgbésẹ̀ tó yẹ kó gbé nípa ìṣípayá yìí kó tètè gbé, nítorí pé Yorùbá sọ wípé ó ń bọ̀ àwọn òun là ń dẹ́gbẹ́, ṣùgbọ́n nísìnyí kò ń ṣe àwọn eré sísá, ìgbìyànjú òun ló yẹ kó dẹ́gbẹ́. Ó pe Omijé Ojú Mi sí àkíyèsí, ó ní tó bá mọ àdúrà gbà, tó bá màwẹ̀ gbà, nǹkan kí nǹkan tó bá mọ̀ ṣe kó tètè yá ṣe, nítorí nǹkan tóun rí yìí ó ní agbára gan. Ṣùgbọ́n fẹ̀ẹ́ tómijé máa sọ̀rọ̀, èpè burúkú lOmijé gbé dìde lórí ìránṣẹ́ yìí. Ó ṣẹ́ èpè kíkankíkan fún un, kò sí ohun tí ò fi wé. Ó ní olè ni, ó ní jàgùdà ni, ó lóun àtàwọn ẹbí ẹ̀ ló máa kú òjijì. Ohun tó bá yẹ kó tọrọ owó, ṣé bó ti yẹ kéèyàn tọrọ owó nìyẹn. Ó lóun ò ní kúkú kan bí òṣè yìí. Ó ní tóun ò bá wá ọtọ náà mọ́ ìròyìn lára ni òun á ní kó gbé. Ó dilé ẹ̀wọ̀n straight. Ó ní ṣùgbọ́n òun ò ní ṣe bẹ́ẹ̀, ló bá lépè kàbìtìkàbìtì. Ó ṣẹ́ fún òǹtọ̀hún. Òǹtọ̀hún náà tún wá bù ó sọ. Ó ní èlé ló ní tó bá jẹ́ towó, Omijé ò lè sanwó òun. Ó ní ṣùgbọ́n òun rò wípé igi gbàǹgbà ni ní agboolé Krìstẹ́nì, kò dẹ̀ yẹ kó wọ́. Bẹ́ẹ̀ lòun ṣe ní pé ohun tóun rí yìí òun ti gbé ìgbésẹ̀, ṣùgbọ́n kí Omijé kóun náà gbé ìgbésẹ̀ ní ọ̀dọ̀ titi ẹ̀. Kátóríkátófọ̀, Omijé fi èpè ránṣẹ́ bí àtẹ̀jíṣẹ́ àti ti voice note ló gbé èpè pọ̀. Oníkálukú ó gbọ́dọ̀ yẹrí fépè ni o, torí èpè tómijé gbẹ̀bí iṣẹ́ ó ti pọ̀ jù. Ó pọ̀ púpọ̀ débi pé Omijé ṣépè fún
ó ṣépè fáwọn ọ̀ràn ẹ̀ ó ṣépè fáwọn ìdílé ẹ̀ lórí pé kí ni pàwa lálàá síyàn ṣe wá di nǹkan míì ìpè ká lálàá pé kó gbàdúrà kó má bàṣẹ ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ẹ wo ọdún 2021 sí 2025 òun lomijé máa gbé ẹsẹ̀ dání tó ń rán ẹsẹ̀ kiri ló fà á tó fi lọ sílé ìjọsìn tí wọ́n ń ṣe deliverance tó ń gbé sí ẹ̀rọ ayélujára. ẹ wá wò ó ṣé ìgbọràn kò sàn ju ẹbọ nínú tó bá jẹ́ pé omijé ti gbé ìgbésẹ̀ lọ́jọ́ kìíní àná ó ṣeé ṣe kó rí fìrífìrí ṣùgbọ́n kó má rí èyí tó tó eléyìí. ẹ wá wò ó jọ gàtè kò jọ gàtè ṣé kò fẹsẹ̀ méjèèjì tí o àtàrábìnrin tó sọ wípé omijé fi ti késàrì fún késàrì ta ni késàrì ta ni omijé ìránṣẹ́ ọlọ́run ó máa fi ti késàrì fún késàrì. ẹ wò ó èmi ṣẹnu dédé síbí tó bá tún kù àá máa mú wá fún yín ẹ subscribe wa ẹ tẹ̀lé wa back to back bí iṣan ọrùn àwa máa gbé wá fún bó ṣe ń lọ ní fẹ́lẹ́. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.